ìwòyí Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé Monday ọjọ́ 19 oṣù kejì ọdún 2024. Lágbo òṣèlú, lórí àwọn ìlànà ìjọba àpapọ̀, Àtíkù Abubakar àti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tuntun sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn o. Lábẹ́ rẹ̀, Àtíkù ní a ò lè dákẹ́kù pẹ̀lú bí ìlànà ìṣèjọba ààrẹ Tinubu ṣe tún mú kí nǹkan le sí i fún ọmọ Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ ní ìlànà tí báńkì àpapọ̀ ilé wa gbé kalẹ̀ láti ró owó náírà wa lágbára ti ń so èso rere. African Development Bank AFDB ti pariwo síta o. Wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Ethiopia, Angola àti Kenya wà nínú ewu àìbalẹ̀ ọkàn àti wàhálà pẹ̀lú bí oúnjẹ àti epo rọ̀bì ṣe ń fi ojoojúmọ́ wọn sí i. Àjọ SERAP ti fún iléeṣẹ́ NNPCL ní gbèdéke ọjọ́ 7 láti gba àkọsílẹ̀ ìwé bí wọ́n ṣe ń pawó wọlé tí wọ́n ní ó di àwátì jáde fún àwọn. Àwọn agbaṣẹ́ṣe kọ́lékọ́lé káàkiri orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ sí ní dá iṣẹ́ dúró o, pẹ̀lú bí sìmẹ́ǹtì àti àwọn ohun èlò ìkọ́lé míì ṣe di ọ̀wọ́n gógó bíi ìmí eégún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yóò mọ ẹ̀sùn tí wọ́n fẹ́ fi kan Godwin Emefiele mọ́ o, bóyá ẹ̀sùn dídàbàrú ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ni àbí míì. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio ló sọ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ tó ń ta sìmẹ́ǹtì BUA ti kéde pé òun ti fi ìdá 50% kún owó oṣù àwọn òṣìṣẹ́ rẹ̀. Nigerian Electricity Regulatory Commission ti ní ó ṣeéṣe o kí wọ́n fi kún owó prepaid meter. Látàrí ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo, wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tún ti fẹjú sí o, pẹ̀lú bí adíje míì tún ṣe yọjú léyìí tó sọ àwọn ọmọ oyè di 3 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC tí kò sì sí èyí tó fẹ́ tẹríba fún kan. Lágbo eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ti fojú winá ìṣòro ìfaraṣèṣe tó pọ̀, tó sì jẹ́ wípé wọ́n múra sílẹ̀ fún ìdíje World Cup qualifier nígbà tí wọn yóò máa kojú orílẹ̀-èdè Benin Republic àti South Africa nínú oṣù kẹfà ọdún yìí. Láti túbọ̀ máa jẹ̀gbádùn àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan síwájú sí i, ẹ tẹ̀lé wa lórí Facebook @TheMatrixNews, lórí X @MatrixLiveNews, lórí YouTube @MatrixLiveNGNews tàbí lórí Instagram àti TikTok ẹ tẹ̀lé wa @MatrixLiveNG. Òní á sàn wá o.